níjọ́ tí Ayinla Omowura wá kí Dáúdà ẹ̀kú àkàrà ní tó sì búra wípé wọn ò mọ nǹkan kan nípa ọba bàbá Dáúdà ẹ̀kú àkàrà bá sì ní Ayinla ó sì fẹ́ kán mi ní eyín ọ̀kan ó sì mọ̀ pé Dáúdà á pọ̀ lọ́wọ́ mi bàbá wọn ò mọ nǹkan kan pa ẹ̀ ìjọ yẹn wọ́n so wọ́n papọ̀ tí wọ́n dọ̀rẹ́ gbogbo ohun tí ń kò yúnmúyúnmú ọ wá kú òǹlẹ̀ ńjọ́ náà torí wípé tí ọba ṣe bẹ́ẹ̀ kọ́ wálé Dáúdà ẹ̀kú àkà kí gbogbo ayé ọgbọ́kọ̀rùn ọmọ kò tí ì dáyé social media ń gbà yẹn wọn àbí Ayinla Omowura dáa kọ́ wá ṣeré ń bàdàn àwọn Ìbàdàn ti míì ní ẹ̀ gbogbo ohun tí Portable làákàyè tí ò ní nìyẹn opportunity tó ní tí ọmọ lò níjọ́ tí àwọn Táyé pé tó bá lọ bá Táyé Currency tí Táyé Currency bá mú lẹ́yìn láàrin èrò wọn ò ní kódà Táyé Currency ò lè mú ajá lẹ́yìn kí wọ́n nà ó dọ̀bálẹ̀ lórí stage kí Táyé Currency náà bá dọ̀bálẹ̀ pé ọmọ Ìbàdàn ẹ má bínú o ọ̀rọ̀ yẹn tú kánjọ́ yẹn ni kò bẹ̀rẹ̀ jambla òun náà nù báyìí ẹ tún wá wò ó irú ẹ̀ ṣẹlẹ̀ sí Alhaji Sikiru Ayinde Barrister níjọ́ tóun àti Ayinla Omowura tí wọ́n ní kanta Ayinla Omowura kú lórí kanta yẹn àwọn Abeokuta wá mìíní wípé Barrister ò gbọ́dọ̀ wọ Abeokuta o ìjọba wọ Abeokuta òkú rẹ̀ wọ́n gbé padà o ọ wá di akọ̀pẹ́ Ìbàdàn kò gbọ́dọ̀ báwọn kọ̀pẹ́ Èkó Barrister wẹ́ni bí ẹni owó èèyàn bí èèyàn ó wá ní eré níjẹun l'Abẹ́òkúta níbi símẹ́ǹtì gbé dunlẹ̀ ó kù bí ó ṣe lọ ẹni tí ó rẹkùn àtẹni tí ó tà á àwọn méjèèjì wá jọ ń ná lókèèrè Barrister fún wọn bíìlì dánwò wípé kí wọ́n mọ̀ bá a lè sanwó kí wọ́n pa àwọn òṣèré mọ́ ó jù wọ́n bíìlì tọ́ ẹ fi wọ́n san àní sọ tán ọwá di wàhálà ìjà Ayinla Omowura àti Barrister sì wà lẹ́njọ́ náà ó kù bí Barrister ó ṣe wọ Èkó ọwọ́ ẹni bí ẹni èèyàn bí èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní jókòó àdúrà Barrister tí ò lè fọ̀rọ̀ aláàfáà ṣeré wọ́n ń sa kàfí wọ́n ń sa Kùránì wọ́n ń sa oríṣiríṣi nǹkan ọjọ́ kú bí wíìkì àwọn ọmọọṣẹ́ Barrister lọ bá Barrister níta ń gbọ́ ọmọ dá ẹ má jẹ́ á lọ o Barrister lóhùn wọn lọ Abẹ́òkúta tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ ọjọ́ kọ̀túnla àwọn eléré ní sọ́ọ̀ gbàgbé o ọ̀túnla léré wa o Barrister wò kí owó lẹ̀ ọlọ́lọ́hún o ọ̀rọ̀ àwọ̀sọ́lọ́hún Abẹ́òkúta la fẹ́ lọ ọ wá dàbí ìgbà tó fẹ́ lójú ogun jọ náà ọkọ̀lá ẹ̀mí Barrister gan ọ̀balẹ̀ mọ́ ìlú Ayinla Omowura mọ̀ ni wọn ò mọ̀ fẹ́ gbọ́ nǹkan kan l'Abẹ́òkúta táyọ̀ Ayinla Omowura bí eré ilẹ̀ ẹjọ́ náà mọ́ kábíyèsí Olódùmarè eré alẹ́ wọn ó sì ṣe l'Abẹ́òkúta Barrister wọ́n ti bẹ̀rẹ̀ sí palẹ̀ mọ́ lọ́tún lósì eléwé ń jáwé onísísà oògùn ń sà nínú àwọn ọmọọṣẹ́ ọ̀wọ̀ jẹ́ bí pápá bá ń jó lóko wọn á dáwọ̀ ọwọ́ gírèké oríṣiríṣi ọ̀wọ̀ Barrister ọ lọ pẹ̀lú àájò tó dáa ó sì lọ pẹ̀lú ìmọ̀ yẹn àwọn lókọ Abẹ́òkúta ńjọ́ náà dúró wọ́n ní ọmọ bọ̀ ó tó aago 10 àárọ̀ láyé fóònù olókùn ó pè lọ pé bó o ní ṣé kí n máa bọ̀ ẹnìkẹ́ni ní òní ṣéwu ẹnìkejì ní ọmọ bọ̀ ẹnìkẹta ní ọmọ bọ̀
ẹnì kẹrin ní ọmọ bọ̀, ẹnì karùn-ún ní ọmọ bọ̀, ẹnì kẹfà ní ọmọ bọ̀, ẹnì keje ní ọmọ bọ̀. Barrister wọlé owó òkè. Ó kékeré kan sọ́wọ́ ńjọ́ náà. Ó sì fẹ́ ọ̀fẹ́ lẹ́yìn àtẹ́lẹwọ́ rẹ̀. Wọ́n máa kéwú yẹn sọ́wọ́. Wọ́n wàá fàtẹ́gùn sẹ́yìn rẹ̀. Ó sì wọnú ọkọ̀. Ojú àwọn ará lérò rò pé Barrister lọ sógun ọjà já eré mi. Bó ni ó ṣe l'Abeokuta. Wọ́n mọ̀ ní wọ́n pa ni tó bá wọbẹ̀. Ó lẹ́nìkan yìí pagún o, ẹnìkan yìí jẹgún, ẹnìkan yìí figún bọrí. Ní pápá bá ń jó lóko, a máa dọ́wọ́wọ́ gèrèké. Ó lóun ọ lọ rí òun ọ bọ̀ rí. Ó tún lọ. Aago kan tún dún lórí òkè gan-an. Wọ́n tún ní Àlàájì fóònù yín mà ń dùn. Ẹnìkan sáré wá bá Àlàájì ń di ọkọ̀. Wọ́n ní ta ni ó ní ẹni báyìí. Ó sáré lọ gbé fóònù. Ẹni yẹn wá ń sọ f'Àlàájì pé òun gbọ́ pọ̀ fẹ́ ṣeré l'Abeokuta lónìí. Má lọ o. Má lọ tí a hun lẹ̀ fún ọ́nbẹ̀ ọ̀dá o. Barrister lóun ọ lọ. Ó ní kò dà òun ti wọnú ọkọ̀ kóun tó gbọ́ kọ́ọ̀lù. Àwọn nǹkan tí Barrister fi ju ọ̀pọ̀lọpọ̀ eléré lọ́pọ̀. Ọ̀dà rẹ̀ lójú ó sì láyà. Barrister dé Abeokuta. Èrò ti lọ bí omi. Àwọn ọmọ ìjẹ̀ká dúró. Àwọn olólùfẹ́ Ayinla Omowura. Ẹni tí ó gbé pọ́npọ́, ẹni tí ó gbá ọkà dábọ́ra, ẹni tí ó mọ́kù fọ́ọ̀gù lọ́wọ́ mú lọ́wọ́. Pé kínní ilé ní yọ̀ dàmọ̀. Àwọn tí wọ́n jẹ́ ni bí ẹni èèyàn bí èèyàn. Nígbà tí agbó kún tán pátá lóru. Ẹnikẹ́ni ò lè ríran rí l'àtẹ́lẹwọ́. Alhaji Dauda epo àkàrà là ń bọ́rọ̀ rẹ̀ bọ̀ tí mo fi yà síbi ọ̀rọ̀ Barrister. Nígbà tílẹ̀ ṣú tẹ́nikẹ́ni ò lè ríran rí l'àtẹ́lẹwọ́. Òkìkí kan gèè. Ó ti dé o. Ó di gbìdìgbìdìgbìdìgbìdìgbìdì. Àwọn lóko àti èèyàn pàtàkì. Wọ́n fọwọ́ kọ́ra wọn. Barrister wà láàrin wọn. Àwọn ọmọ Abeokuta téèyàn gbọ́dọ̀ gbọ́wọ́ òkè níbi tí wọ́n bá wà. Àwọn tí wọ́n jẹ́ Ògùn State ńjọ́ náà. Ọwọ́ àárín èrò. Ibẹ̀ ló ti kọrin Ayinla Omowura. Báyé lọ bá pa ọ́. Onítọ̀hún ò ní kú síbi aṣọ ẹ̀ wà. Bọ́kọ́lé ogun yóò wò ó. Bọ́rẹ̀gbẹ̀rún mọ́tò yọ̀ dànù. Àwọn èèyàn wá súnra kì pé kọ́mọlé pákọ́mọ̀ ṣe èpè ìmọ̀ pọ̀. Alápàlà ń bá àgọ́ sọ́ọ́lẹ̀. Ọ̀wọ́ wa bẹ̀rẹ̀ sí ní jẹ́ fún Barrister. Alápòlági sọ́ọ́lẹ̀. Gbogbo ẹtí náà ó pa Barrister ńjọ́ náà. Àní àkọ́kọ́ lójú agbolọ́rẹ̀ náwó fún. That was the end. Gbogbo tí ń rùn lẹ̀ ìjọ náà lọ tán l'Abeokuta. Tí Barrister sì bẹ̀rẹ̀ sí ní wọ Abeokuta pẹ̀lú ayọ̀ àtàlàáfíà.